Africa Content TV. Àwọn bá ní àwòrán kan kí l'Amẹ́ríkà, àwọn kí pé ọmọ mi òrè àgbọ̀ l'Amẹ́ríkà tábà tẹ̀ lọ lóyìnbó mọ́ rárá ìta ti lọ bí 25 years. Tó o bá tí ilẹ̀ ẹnu ilé máa lọ lóyìnbó, wàá kàn máa jẹ bá. Àwọn ọmọdé wàá bẹ̀ wọ́n á máa gbé fún ẹ, wàá para ẹ̀ gbogbo níbẹ̀ kò títí máa mú wọn gan. Ayé ẹ̀yin ni máa ń dájọ́ sí lọ́ba tó ti ń pè é jẹ́kú dọ̀tun. Àwọn ọmọ mi fẹ́ ṣe é léṣe. Ó lẹ́nu ilé fẹ́ lọ lóyìnbó, ó lè ń kó fìdí. Igi. Kí ló pé igi? À ń bọ̀. Wọ́n yìí pọ̀ wò táyé bí ló ń wò lóhùn náà, ó ń fún wọlé. Àjọ wà náà ni àjọ ń ṣe náà ni. Àbúrò wẹ̀ náà jùlọ. Ìwà kò lè foni wá sílẹ̀ o, ìwà ènìyàn. Àṣírí ti tú, a máa ti lójú ayé. Ilẹ̀ ti mọ́ lọ́rùn síta gbangba kò ní lọ o. Tó bá lówó lọ́wọ́, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Tó bá ní láàrin, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Tó bá bímọ láyé, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Tó bá rówó ná, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Bí táwọn dé ọ̀rẹ́ àṣàlù, wọn làwọn ò mọ̀ ẹ́ mọ́. Ọmọ ń ṣe ìdílé bàtú táyé. Àwọn ìlú Ìṣàgámù olómù bàbá oníyẹsùnmù náà ṣe dáadáa fún wa. Mo máa wá sílùú Rẹ́mọ̀ ní Màṣọ táyé. Rẹ́mọ̀ ti máa wá onímọ̀ jẹ́ lọ́jọ́ ènìyàn ọmọ ṣe níbẹ̀ ọ̀rẹ́ sí Báṣu. Gbogbo nǹkan náà máa ń ṣe nílé ayé táyé. Ẹ jẹ́ ká máa ṣe inú kan mọ́ ọ́n. Bàbá oníyẹsùnmù tó bá ṣe bí. Má expect àdúrà máa yùn sùn. Tó bá ṣe dáyé, tó bá ṣe pé, má expect pé ọmọ ṣe níbẹ̀ àdúrà ní kó bá rẹ̀ sí. Ọmọ ṣe níbẹ̀ ọ̀rẹ́ sí táyé. Ẹ̀yin ọmọ Ṣàgámù, mo dúpẹ́ especially lọ́wọ́ nọ́rẹ́bù ilẹ̀ my brother ó ká o ọ̀nàrẹ́bù yàbẹ̀lẹ̀ ọ̀nàrẹ́bù lọ́rùn olóko ló pa màálù ó lọ tí ó pèrò ọ̀nàrẹ́bù sábẹ́rẹ́. Gbogbo jíjẹ múmú èyí ó kàn mí. Ó tún wá fún tẹ́lọ̀ lówó bàbá oníyẹsù kọ́rọ́ sọ fún mi. Ọmọ ṣe ní tẹ̀. Ó ní ìránṣọ sí máa èsì lọ́rùn. Ó tún ra bàtà fún táyé sábẹ́lẹ́. Adébọ́lá mi jẹ́mi ìsáfẹ́rẹ́ o. Ó ní bàbá Yéṣu mo wá mórí ni. Ìjọ orí kíní mo ṣe fún sábẹ́lẹ́ olóńdọ́nà rẹ̀ mú 2019 tó ń fẹ́ dìbò náà rẹ̀ mú lákòókò ó ní bàbá Yéṣu ẹ wá kọrin fún wọn lù ló kọ́kọ́ pè mí ó lẹ́nìkan fẹ́ tó ń já sábẹ́lẹ́ ó lọ́mọ òun ni o àbúrò tóun ni o mo bá pe síkò. Mo ní ṣe tó tọ́ ó ní náà lólùkọ́ yẹn sí ẹ̀wọ̀n akọrin fún wọn a ṣe nínú stadium láì mọ̀ pé sábẹ́lẹ́ owó tán fún mi níjọ ẹ máa so wọ́n ní táyé ẹgbà bẹ́ẹ̀ ẹ máa jẹ́ ó ní mo ń jẹ ní èmi máa so ó ní mo ń jẹ ní èmi táyé. Báwọn kan ṣe pé sábẹ́lẹ́ pé má ṣe pàtí fún kọ́rẹ́nsì kò dáhùn. Sábẹ́lẹ̀ ṣe náà ní Báṣu ó ṣe wọ́n dúpẹ́ Sábẹ́lẹ̀ mi my brother dé wọ́n. Ó tún wọlé 2023 ó máa parí ẹ̀ láyọ̀
27 tó bá di 27 Musa rẹ́ẹ̀pù là ń bèrè nínú 62-37 large láti ṣèyí ìyẹn ní Ṣàgámù yẹn mo ṣe é bínú Sábẹ́lẹ̀ wá ti rẹ́ẹ̀pù àmì o ó máa pàṣẹ Sábẹ́lẹ̀ l'Àbújá wá di gómìnà ó máa ṣe gómìnà l'Ógùn state ó máa ṣe gómìnà l'Ógùn state gbogbo èèyàn tó bá ti ní gbàgbọ́ fi o mo sọ gidi tán Yéésù ọmọ òṣè bínú ìyẹn lẹ́pẹ́ o bínú mi ṣe dùn yóò dáyé ìwọ tó bá ní fóònù lọ́wọ́ tọ́nà fún ẹ o pé ogun ayé mi tán láti ní ogun ayé mi ti tán láti ní Yéésù mo tọ́nà ògo ìwọ tó bá tọ́nà fóònù ẹ ó ti tọ́nà ògo iná ẹ máa tàn sí ti dáadáa ní ìwọ tó o bá tàn Yéésù wọn ní dandan ṣùgbọ́n tó o bá nígbàgbọ́ pé mi tèrò bá ti pọ̀ bàbá ní Yéésù nàdó àti gbà iná fóònù yìí iná ayọ̀ mi kó tàn kó ṣù yìí kó tó parí iná yóò ti pọ̀ o ìwọ tí náà ayọ̀ ẹ fẹ́ tàn lọ́dún yìí 2025 yìí náà iná mi fẹ́ tàn nínú fámìlì mi iná mi máa tàn nínú fámìlì bá mi mú fóònù mi jọ fóònù mi dà ó ní kúrẹ́ iná mi máa tàn lọ́dún yìí jẹ́ tàn fóònù tèmi ó fẹ́ fi iná ayọ̀ ìwọ náà gbogbo mi tẹ́ iná ayọ̀ yẹn bá ti ń tàn má jẹ́ kí iná tèmi kú bẹ́ẹ̀ o iná ayọ̀ mi ń tàn lónìí o ìyẹn ní Ṣàgámù iná ayọ̀ kọ́rẹ́nsì ń tàn lé iná ayọ̀ tèmi á tàn o iná Musa ayìmí iná olóòkà kéré bàbá àṣọ ẹ̀ ṣe rè ẹ̀ ní fóònù lọ́wọ́ ìyá ń tẹ ìwọ tó bá ti tàn ó gan nìyẹn o àmọ́ ṣé bó ti wù kó rí o káàsì bó ti wù kó rí ìgbà yòóṣù bó ti wù kó rí o nínú ọ̀pẹ gbọ́ ní màrìwò ti ṣe ẹ̀sẹ̀ ayé mo wáyé o ìrọ̀rùn lèmi ó fi gbé bẹ́ẹ̀ mo fi gbé bẹ́ẹ̀. Oya ìwọ tó bá ti fẹ́ kó tètè kú náà tètè pa. Tó bá fẹ́ kí náà tètè kú tètè pa. Eléyìí ó máa tọ̀ tí mo máa kọrin tán. Lápapọ̀ orí ẹ ti dàrú òní fún. Ẹ ṣe ẹ pàtẹ́wọ́ lọ́dún ìwọ̀n á pàtẹ́wọ́ ayọ̀ fẹ́mi. Ẹ yẹn ń sọ tì í mo ní lọ́dún yìí èmi mo ní wọ́n á pàtẹ́wọ́ ayọ̀ fẹ́mi lọ́dún yìí.